ẹ kú dédé àsìkò yìí o, ibi gbogbo tí ẹ bá ti ń wò wá, ìkànnì Jugba Master Channels náà la wà lórí ètò Bitter Truth. Ṣéun Agboola lórúkọ tèmi. Ǹjẹ́ ẹ gbọ́, ẹ mọ̀, gbogbo ayé ló dẹ̀ ti gbọ́ pé àwọn opposition party nínú ẹgbẹ́ òṣèlú ADC àti PDP wọ́n ṣèpàdé papọ̀, wọ́n sọ̀rọ̀, wọ́n sọ àwọn nǹkan tí wọ́n fẹ́ ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà. Àwọn nǹkan tí wọ́n fẹ́ ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà bọ́pọ̀lọpọ̀ bá ti gbọ́ tàbí tó bá wò ó, yóò mọ̀ wípé wọ́n ní èrò rere tí wọ́n ní yẹn. Ṣé àwọn èèyàn tán parapọ̀ láti wò wípé ẹ wá, ẹ jẹ́ ká kọ́kọ́ dẹ́kun à ń jẹ gàba. Lóòótọ́ àwa ò lè sọ pé èèyàn jẹ gàba tàbí èèyàn ò jẹ gàba. Àwa ò ń ṣe olóṣèlú, tí wọ́n gbé síta làwa ń sọ̀rọ̀ lé lórí láti analyse. Ṣùgbọ́n pẹ̀lú àkì ń ṣe olóṣèlú, àkì ń ṣe òpè lórílẹ̀‐èdè Nàìjíríà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kóra wọn jọ yìí náà láti sọ wípé ẹ wá, àwa alátakò a máa fi ẹnu kò lórí ààrẹ ẹyọ kan. Ṣé ẹ ti gbọ́? Mò ń bọ̀ ńbẹ̀. A máa gbéra wa débẹ̀ etí a fẹ́ analyse tó jẹ́ Bitter Truth ńbẹ̀, a máa jọ sọ lónìí. Ìyẹn bẹ́ẹ̀. Ẹlẹ́kejì, à ń sọ wípé ògo ọ̀la ni àwọn ọmọ wa. Ògo ọ̀la lọ́lọ́run á ṣe wọ́n lágbára Olódùmarè. Kí la wá ń wò, kí la wá ń rí? Ṣé àwọn ọmọ tá a pè ní ògo ọ̀la yìí, ṣé orílẹ̀-èdè Nàìjíríà kò ti ba ayé wọn jẹ́ tán? Ṣé orílẹ̀-èdè Nàìjíríà kò ti frustrate wọn? Ṣé orílẹ̀-èdè Nàìjíríà kò ti sọ wọ́n dìdàkudà? A máa sọ̀rọ̀ lórí ẹ̀ náà lónìí lórí ètò wa Bitter Truth. Òótọ́ ọ̀rọ̀ tó korò ni o. Ẹlẹ́kẹta, arákùnrin kan wá sórí comment section mi. Mo kí wọn, mo lù wọ́n lọ́gọ̀ ẹnu. Wọ́n bá mi sọ̀rọ̀ nípa lábẹ́ comment section pé kí n lọ wádìí about Sharia. Kí ló ń jẹ́ Sharia gangan? Ìyẹn ni pé ìta ń sọ nípa Sharia, ìta lérò nípa Sharia kì í ṣe bó ṣe rí nìyẹn. Báwo ló ṣe rí? A máa gbéra wa débẹ̀ o. Ẹlẹ́ẹ̀kẹta, ṣé ẹ mọ̀ wípé gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, ìkan tó wá ṣẹlẹ̀ ní Plateau níbi tí wọ́n ní àwọn ará ìlú ti jó àwọn agbésùnmọ̀mí 3 níná tí wọ́n ní wọ́n fi ọwọ́ ara rẹ̀, wọ́n fi mófin lọ́wọ́ ara rẹ̀, wọ́n ń kọ̀yìn sí díẹ̀díẹ̀ pẹ̀lú nǹkan tí ó ṣẹlẹ̀ nílùú Plateau. Wọ́n ní wọ́n sun wọ́n ná Fulani 3. Kí nìdí tí wọ́n fi sun wọ́n ná? Ṣé wọ́n lọ bá wọn ní? Kí ló ṣẹlẹ̀ gangan? Àjọ máa sọ lórí ètò yìí. Mo kí í káàbọ̀ lẹ́ẹ̀kan sí Ṣéun Agboola lórúkọ tèmi. Àwọn ẹgbẹ́ ADC especially àti PDP nínú communique tí wọ́n ní wọ́n ṣe fún gẹ́gẹ́ bí opposition political parties ní National Summit tí wọ́n ṣe ní Saturday àná April 25. Wọ́n ní nínú àwọn nǹkan tí wọ́n sọ pàápàá jùlọ nígbà tí wọ́n ń kà á, wọ́n ní participating opposition parties in Nigeria after an extensive deliberation. Nígbà tí wọ́n fẹnu kò tán, wọ́n wá ní tó láti dojúkọ àwọn wàhálà tí ẹgbẹ́ òṣèlú tó ń ṣèjọba lọ́wọ́ tí wọ́n ń fún àwọn nípa kíkó àwọn ènìyàn tó lé ní 200 million bíi pé wọ́n ń kó wọn lẹ́rú ni. Níbẹ̀ yẹn nǹkan tí a fẹ́ fàyọ ni wípé àwọn tí wọ́n kóra wọn jọ yìí, tó bá jẹ́ nǹkan tí yóò ṣe orílẹ̀-èdè yìí láǹfààní, àbẹ́lọ̀n kọ́lọ̀n jẹ́ kó rí bẹ́ẹ̀. Ṣùgbọ́n tó bá jẹ́ pé yóò tún kó bá orílẹ̀-èdè Nàìjíríà ni, kọ́lọ̀n kó ṣàánú wa, kọ́mọ̀jì ò le jù báyìí lọ. Torí pé àwọn tán kóra wọn jọ yìí, ṣé wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ òṣèlú ni? Ṣé wọn ò sí nínú system rárá tẹ́lẹ̀? Eléyìí tá à ń sọ yìí, a sọ pé reason wọn ò dá o. Torí pé lára reason wọn pé wọ́n fẹ́ yọ èèyàn tó olùgbé orílẹ̀-èdè Nàìjíríà 200 million kúrò ní abẹ́ ká máa jẹ gàba lé wọn lórí pẹ̀lú àwọn ọ̀nà tó lágbára. Now, wọ́n ní that we shall resist all machinations by the APC láti dá gbogbo ọ̀nà tí wọ́n fẹ́ gbà láti dá ẹgbẹ́ òṣèlú kan láti sọ
orílẹ̀-èdè Nàìjíríà di ẹlẹ́gbẹ́ òṣèlú kan lásìkò democracy. Ẹlẹ́kejì, wọ́n ní ruling party tó jẹ́ APC tí wọ́n fẹ́ impose ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní 2027 àwọn gbọ́dọ̀ wá ọ̀nà láti rí wípé à ń impose èèyàn léèyàn lórí gẹ́gẹ́ bí ìjọba democracy àwarawa kò ṣe bẹ́ẹ̀ dáa tó. That we shall work towards feeding one presidential candidate, pé àwọn máa provide presidential candidate ẹyọ kan. Ṣé kò ní máa di ẹjẹ àbòṣe mọ̀ ń bẹ̀ torí tèmi rò ní pé ṣé kò ní máa di pé èmi ni wọ́n yẹ kán falẹ̀ wọn ò fèmí náà lẹ̀ ṣẹ́nu wọn lè kò débẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Ṣé gbogbo àwọn tí wọ́n ní wọ́n ń ṣojú wa ṣé àwa ni wọ́n fẹ́ ṣojú? Now tó bá jáwa náà fẹ́ ṣojú lóòótọ́ tí kìí ṣe fún àǹfààní ara wọn, ìjórúkọ, ìlágbára, ìlòpọ̀ àti ìkówó, tí ò bá ti jẹ́ bẹ́ẹ̀ ta ló yẹ kán fà á lẹ̀, ta ni kò yẹ kán fà á lẹ̀? Tí bá wá fa èèyàn kan sílẹ̀, ẹni tí wọn ò fà á lẹ̀ yẹn ṣé kò ní padà ṣiṣẹ́ ìgbésẹ̀ ń tán fà á lẹ̀? Ṣé èròǹgbà wọn dà àbí ò dà? Now wọ́n ní National Assembly should immediately review the Electoral Act 2026 to remove all sanctions that threaten the sanctity and integrity of the elections and run counter to constitutional provisions. Wọ́n pe ilé ìgbìmọ̀ aṣòfin pé àwọn kùdìẹ̀kudiẹ tó wà nínú ìwé òfin ìdìbò 2026 kan yọ kúrò. Ìyẹn ó dàbí ẹni pé wọ́n ní ó ṣe àkóbá fún àwọn tí kìí ṣe ẹgbẹ́ tó ń ṣèjọba lọ́wọ́. Now ó pọ̀ ń bẹ̀ ká mọ̀ gbára wa lákòókò. Wọ́n ní that all leading politicians that have been detained, àwọn tí wọ́n ti fi sí àhámọ́ tẹnu àwọn olóṣèlú ńláńlá, wọ́n ní kán wá bí wọ́n ṣe fẹ́ yọ wọ́n kúrò, kán tètè mú wọn kúrò. That we consider the recent guidelines released by INEC. Àwọn àfiléde bí òfin tí àwọn INEC tí wọ́n gbé síta, wọ́n ní as obstacles ní deliberately engineered to impose conditions and deadlines on the opposition parties. Ìyẹn ni wípé wọ́n fẹ́ lò àwọn nǹkan tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kọ síta yìí láti gbégi dínà àwọn ẹgbẹ́ òṣèlú alátakò léyìí tí kò dẹ̀ dára bí wọ́n ṣe sọ nìyẹn o. The summit commends Nigeria for their resilience and readiness to work with opposition party. Wọ́n kí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fún ìdúróṣinṣin àti ìmúrasílẹ̀ láti ṣiṣẹ́ pẹ̀lú àwọn ẹgbẹ́ alátakò. Ẹni tó fọwọ́ sí àwọn àbájáde náà ni chairman of participating opposition parties. Wọ́n ní mi ò sí mbẹ̀ tó bá jẹ́ nítorí gbogbo nǹkan tí wọ́n kọ sílẹ̀ ṣe mọ̀ kó dára gan. Ó dára àwọn olóṣèlú àwọn ara wọn. Báwo ni ò bá ṣe dùn tó tí ẹgbẹ́ alátakò bá wà tí wọ́n sì rọ́wọ́ mú. Rọ́wọ́ mú tá à ń sọ àsọ pé kán wọlé mọ́ ààrẹ tó wà ń bẹ̀ lọ́wọ́ o, iṣẹ́ oníkálukú ló máa sọ o. Ṣùgbọ́n àwọn alátakò yìí gan nígbà tí wọ́n ń ṣèjọba, kí ni ipa tí wọ́n ti kó lórílẹ̀‐èdè Nàìjíríà tó ní àkọsílẹ̀, ṣé rere ni àbí dáradára? Ẹ bá mi fi sí abẹ́ comment section. Nígbà tí àwọn kan fi máa débẹ̀ nínú àwọn tí wọ́n ti ṣèjọba wa ti pẹ́, ìtó máa wà ní ọpọlọ wa ni wípé Olúwa ṣeun, ẹni yìí la fẹ́ dìbò fún, àti kó nú àjàgà. Nínú àwọn tó kó wa sí àjàgà, ṣé àwọn olóṣèlú yẹn ti lọ tán, wọn ò sínú sísítẹ̀mù mọ́, àbí wà nú àwọn ẹgbẹ́ tí wọ́n pera wọn ní ẹgbẹ́ alátakò? A mọ̀ pé dandan ni kẹ́gbẹ́ alátakò wà bó ti wulẹ̀ kórí. Ṣùgbọ́n ṣé àwọn ẹgbẹ́ alátakò yìí ṣe tán láti ṣe tọ́mọ orílẹ̀-èdè Nàìjíríà ń fẹ́? Àwọn afẹ̀míṣòfò agbésùmọ̀mí wọ́n sọ̀rọ̀ nípa wọn pé ẹgbẹ́ alátakò tiẹ̀ fẹ́ kán tiẹ̀ mẹ́nu débẹ̀ pé ẹgbẹ́ alátakò ṣe tán o, bí ó tiẹ̀ jẹ́ pé wọ́n parọ́ fún wa. Àwọn tó wà ń bẹ̀ ń sìn àgbọ̀ nǹkan kan lọ́dọ̀ tiwọn náà. Sọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ò ti wá di wípé ká máa bẹ lọ́hùn. A sì ti bẹ lọ́hùn títí tí kò sí orílẹ̀-èdè tó ń gba àdúrà tó orílẹ̀-èdè Nàìjíríà. Ṣùgbọ́n Ọlọ́run tí à ń bẹ̀ ni pé k'Ọlọ́run bá wa wọnú àwọn ará bí tí wọ́n ń ṣe olórí lé wa lórí.
níjọ́ wo la fẹ́ bọ́nú wàhálà. Campaign ti bẹ̀rẹ̀, ìpànìyàn ń lọ bí campaign ṣe 2027 ṣe ń lọ tí ń mórí korí káàkiri. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni a ṣe pa orí pọ̀ láti gbógun tì àwọn agbésùmọ̀mí, ṣé ẹ rò wípé ọ̀rọ̀ wa ò ti bí yá? Ṣé àwọn tí wọ́n kóra wọn jọ yìí àti àwọn tó wà nínú ìjọba, ṣé àárí lára wọn tí wọ́n ń sponsor àwọn ará bí? Ẹ jẹ́ a fi sọ abẹ́ comment section. Ìbéèrè ni, kí ló dé tí 2027 election yẹn tó jẹ wọ́n lógún ju tó ń ṣẹlẹ̀ lọ nípa ìfẹ̀míṣòfò, pípa àwọn ènìyàn, lílé àwọn ènìyàn kúrò ní àdúgbò àti ní abúlé wọn? Kíkóra wọn jọ ṣé láti ṣe ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láǹfààní ni àbí láti tún bayé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà jẹ́? Kí ló dé tí wọ́n ń fọwọ́sowọ́pọ̀ láti ṣe ìjọba? Nítorí kíni? Nítorí pé ìmọ̀tara ẹni èmi náà gbọ́dọ̀ débẹ̀. Ẹ wá béèrè nǹkan kan, àsìkò ọmọ Yorùbá la wà yìí. Ṣé àwọn ẹgbẹ́ yìí ṣọmọ Yorùbá wọn fẹ́ falẹ̀? Haúsá ni, Ìgbò ni, nítorí àsìkò South la wà yìí. Bóyá wọ́n lè fi fa, tí wọ́n bá fa Peter Obi sílẹ̀ ṣá, South náà ni, Southern part ni. Ṣùgbọ́n ṣé Àtíkù ni wọ́n fẹ́ falẹ̀? Ta ni wọ́n fẹ́ falẹ̀ lásìkò yìí tó fẹ́ ṣẹ́gun insecurity, tí kì í ṣe pé àwọn ará abítán pọ̀ nínú àwọn ẹgbẹ́ yìí ló máa gbọ́rọ̀ sí lẹ́nu? Ṣé tó bá fa Haúsá Fúlàní lẹ̀, ṣé kò ní di wàhálà? Torí wípé àwọn ni wọ́n produce olórí orílẹ̀-èdè yìí púpọ̀ jù látìgbà tá a ti gbòmìnira. Ẹ jẹ́ àkàkà wò, ẹ jẹ́ àkàkà wò látìgbà tá a ti gbòmìnira. Tó bá wá jẹ́ pé àsìkò ti South ń bí, torí pé àwọn ni wọ́n padà rèé Peter Obi lẹ́fàsẹ̀ láwọn tí wọ́n bá fà á lè tán mọ́ mọ́ra. Tẹ́ bá dẹ̀ wò ó dáadáa, a sọ wípé kò dáa, a léròǹgbà wọn ò dáa, ṣùgbọ́n ṣé èròǹgbà wọn yẹn ṣó dé sàlẹ̀ ẹkùn, àbí kí oníkálukú wọn fẹnu kàn wá kẹ́ ẹ dìbò fún wọn kí kankan mọ́ wọ̀ wọ́n níbi lójú ara mọ́ tí wọ́n bá padà débẹ̀? Ṣé ìwà kan náà kọ́ ló wà nínú àwọn olóṣèlú yìí? A máa sọ, a máa béèrè, ṣé 2027 yẹn ló jẹ yín lógún ni àbí ìpànìyàn tó ń lọ tẹ́ẹ̀lì fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba tó wà ń bẹ̀? Ìpéjú tá a péjú ṣe òkú, tá a bá péjú ṣe aláàárẹ̀ kò ní kú. Orílẹ̀-èdè Nàìjíríà ń ṣàárẹ̀ lọ́wọ́, ó ń ṣàìsàn, ẹ̀ ń káàkiri. Èwo ló wá sàn nù ọmọdé àtìyá ẹ̀? Ẹ̀ ń daráàlú láàmú pẹ̀lú òṣèlú. Gbogbo ìfẹ̀míṣòfò yìí wọ́n ní lórí ẹ̀sìn àtòṣèlú ni. Ọlọ́run á bá wa ṣe ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ kàn ṣọ́ra fún òṣèlú ráìsì, torí tẹ́ ẹ bá gba ráìsì agolo kan lẹ́yìn ọdún mẹ́ta ẹ̀ tún rí mi gbà mọ́, àbọ̀dún mẹ́rin wọ́n sá lọ fún yín nìyẹn. Ẹ ní dìbò fún wọn kẹ́ ẹ rí wọn mọ́, ó dìgbọ́n bá tún nílò òbò yín. Ẹ má rí ẹnikẹ́ni gẹ́gẹ́ bí áńgẹ́lì nínú wọn. Ẹ má rí wọn bí áńgẹ́lì. Ẹ̀kànjá bẹ lọ́hùn ni pé Ọlọ́run èyí tí ó padà tù á lára táà ní rógún ìfẹ̀míṣòfò mọ́ kò yàn fún wa o. Not to campaign for anybody. Èwo lèwo ọmọ Nàìjíríà, èwo lèwo. Now wọ́n ní àwọn ògo ọ̀la làwọn ọmọ kéékèèké tí wọ́n ń dìde ń sìn. A ti ń gbọ́rọ̀ ògo ọ̀la yìí ó ti pẹ́. Ẹ jọ̀ọ́, báwo làwọn ọmọ wa ṣe fẹ́ di ògo ọ̀la tí wọ́n fẹ́ di gọ́vnọ̀ nígbà táwọn olóṣèlú yìí tí wọ́n ti ń fi àwọn ọmọ tiwọn tí wọ́n ti ń fi rọ́pò àwọn ibì kọ̀ọ̀kan, tí wọ́n ń rí owó ìlú tí wọ́n fi ń rán ọmọ wọn lọ iléèwé tọmọ tálíkà ò ní lè lọ láéláé, tọmọ tálíkà tí ìyá àti bàbá ẹ̀ bá tiẹ̀ struggle kó tiẹ̀ lè ka díẹ̀. Ṣé ẹni tó ka díẹ̀ àti ẹni tó ka púpọ̀ tó lọ kàwé lókè òkun, èwo lògo ọ̀la? Bẹ́ẹ̀ bá sọ pé ẹ̀gbà kan fọmọ wọn síbẹ̀, ṣọmọ ti tálíkà kàwé tọmọ wọn, ṣébì kan náà ni wọ́n ti kàwé? Wọ́n sọ àwọn ọmọ aláìléèyàn, àwọn ọmọ mẹ̀kúnnù lórílẹ̀‐èdè Nàìjíríà, wọ́n sọ wọ́n di akúrẹ̀tẹ̀ àti ẹni tó ń mu ìmúkúmu ìgbóògùn olóró. Àwọn ọmọ tí àwọn bá struggle, wọ́n fagídí wọ́n fi ṣe wàhẹ́ẹ̀kì, wọ́n fagídí wọ́n fi ṣe jam. Ẹ wo àwọn ọmọ, ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ní special center
tí wọ́n ti ń ṣe mọ́tò ni ó gbé wọn lọ mọ́tò ni ó gbé wọn bọ̀ jáàmù tí wọ́n ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta tí ẹ bá ní tójú àwọn ọmọ rí ìyá ẹlòmíì tó mú lọ bàbá ẹlòmíì tó mú lọ wọ́n jókòó síta òun pa wọ́n ẹlòmíì wá láti ọ̀nà tó jìn kí ló dé kí là ń ṣe lórílẹ̀‐èdè yìí ṣé kò tí ì yẹ ká wá develop kò sínú èrò yín kò wá sí lọ́kàn rí irú eléyìí tó lọ yìí wọ́n rí o kọ́dẹ̀ rò wípé jam ok ẹ jẹ́ kán máa ṣe center yìí ní local government wọn a kàn wà lẹ́yìn ṣá ṣé àwọn ìjọba yìí ṣé wọ́n ń ronú nípa òfin tó lè ṣe àwọn mẹ̀kúnnù láǹfààní no ẹ já béèrè lọ́wọ́ ara wa ó kù yẹn ọkọ lọ́hùn ìyà táwọn ọmọ yìí ń jẹ yìí wọn ó jìyà sanwó iléèwé wọn ò ní jẹun wọn ó jìyà sẹ̀sáàmù tí wọ́n bá tó pàṣẹ tíyà wọn tewédú tó ta gbogbo ẹ̀ tí wọ́n bá tó padà dé wọn ó jìyà wọn ò ní ríṣẹ́ ẹlòmíà lọ máa ta ṣàwámà lẹ́sẹ̀ títì ẹlòmíà máa ṣe POS ẹ̀dẹ̀ lógo ọ̀la ni wọ́n kí lẹ̀ ń ṣe fórílẹ̀-èdè Nàìjíríà gan kí láǹfààní tẹ̀ ń fórílẹ̀-èdè Nàìjíríà ìjọ wo làyẹ̀yìn aṣòfin jókòó tẹ́ ẹ ṣe òfin tó lè mú wa kúrò nínú àìsí ètò ààbò iná mọ̀nàmọ́ná wà ń bẹ̀ àwọn ojú ọ̀nà ò dáa ṣé àwọn tó kóra wọn jọ ń sìn àtàwọn tó wà ń bẹ̀ tí wọ́n bá pawọ́ sowọ́pọ̀ fún wa ṣé àwa fẹ́ wo àṣìṣe wọn ni ṣé wọ́n nídìí campaign ni Ọlọ́run jù yín lọ o ẹ máa ṣe ìṣó kò sí nǹkan kan tá a mú wáyé kò sí tá a máa mú lọ sọ́run nítorí nǹkan tẹ́ ẹ fi ń ṣe iná ẹ fi sáyé lọ ni torí ẹ̀ mú wá. arákùnrin kan pè mí ó ní nípa Sharia kí n lọ wádìí ẹ̀ dáadáa kárákùnrin yìí ké mo dúpẹ́ lọ́wọ́ wọn kán mọ́rọ̀ wípé à ń gbé ogun ti ẹ̀sìn mùsùlùmí o rárá o ìta ń sọ nípa Sharia kì í ṣe Sharia gangan mo sọ sábẹ́ comment section yẹn mo ní ṣé dandan nìkan fọ́ọ̀sẹ̀ sórí àwọn tí ò fẹ́ torí kì í ṣe òfin orílẹ̀-èdè gbogbo nǹkan tí ẹ bá ní kí n wádìí mo ti wádìí ṣùgbọ́n àwọn tó gbé dání tí wọ́n wá ń campaign Sharia afẹ̀míṣòfò ni wọ́n àwọn kan dẹ̀ sásábẹ́ Sharia tí wọn ò kì í ṣe mùsùlùmí ṣùgbọ́n tí wọ́n jẹ́ ẹ̀yà northerners Fulani now Sharia tá à ń sọ yìí tẹ́ ẹ bá wò dáadáa sà tó bá jẹ́ Sharia tèmi ń sọ lẹ́yìn ń sọ tàbí bí ayé ṣe understand ẹ̀ ní ìsìn torí kó tó dé àsìkò yìí kó tó di àsìkò àwọn afẹ̀míṣòfò tí wọ́n sọ pé àwọn kan gbọ́dọ̀ gba Sharia tẹ́lẹ̀ nítorí ẹ̀ tán pa wọ́n kò sẹ́ni tó ní Sharia bí n tí kò dáa àwọn tó ń lò ṣùgbọ́n gbogbo nǹkan tó bá ti mú pákánleke tipátipá dandan gbọ̀n tí kì í dẹ̀ ṣe tèèyàn tó bá ti mú dání kó o gbọ́dọ̀ gbà nǹkan tó le tínú Ọlọ́run ò dùn sí ni a sọ pé inú Ọlọ́run ò dùn sí Sharia ṣùgbọ́n ṣé ẹ̀sìn tiyín ẹ̀sìn tèmi ni mo gbọ́dọ̀ gbé sórí ẹlòmíì pé dandan ó gbọ́dọ̀ gbà tí ò mọ̀ ń pa ẹ̀ tí òye rẹ̀ òye tẹ́nibọ̀dì máa ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn Islam àti ẹ̀sìn Sharia ní ìsìn ṣé bí Rafiu ní bàbá tiwa jẹ́lílì àbíjẹ́lì àwa náà ṣùgbọ́n àwọn nǹkan pákáleke tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́sìn tí wọ́n pàápàá jùlọ àwọn Haúsá Fúlàní tí wọ́n gbé wá àwọn northerners tí wọ́n dá ìfẹ̀míṣòfò lẹ̀ tí wọ́n pa innocent people ó ń jẹ́ káwọn èèyàn sá nínú ẹ̀sìn yẹn ṣé àwọn tó wá sá nínú ẹ̀sìn yẹn náà fẹ́ lu Sharia tí wọ́n bá fi mú wàhálà ẹ̀sìn débi wípé àní dandan gbọ̀n gbogbo ìlú tó bá ti wáyé orílẹ̀-èdè yẹn ní ìlọsíwájú ẹ wo àwọn ìlú tí wọ́n tiẹ̀ wá ṣe ẹ̀sìn kankan tá a bá dẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀sìn ọkàn ni ẹ̀sìn ká sọ tòótọ́ àti Ọlọ́run ìkóra ẹni jọ doctrine tá à ń sọ yìí àwọn ẹ̀kọ́ tá à ń sọ yìí àwọn kan ló jókòó ìtí bàbá Awólọ́wọ̀ tí wọ́n fi sílẹ̀ àwọn kan ń tẹ̀lé àwọn kan ò dẹ̀ tẹ̀lé inú òṣèlú bó ṣe rí nìyẹn ṣé àṣà wa ni àṣà wa kọ́ gbogbo tó bá ti mú ìpànìyàn ẹ pa ẹ sọ̀kò fún tó bá lóun òṣèṣin mọ́ ẹ kúrò ńbẹ̀ ṣe bófin Sharia ni ẹ má bínú sá ẹ bá mi yẹ̀ wò dáadáa mi ò gbógun ti Sharia mi rẹ̀ tó bẹ́ẹ̀ ṣùgbọ́n à ń gbógun ti àwọn agbésùmọ̀mí àti àfẹ̀míṣòfò tí wọ́n ń polongo Sharia
abẹ́ comment section làwọn èèyàn lè fi yòókù sí èròǹgbà tiwọn nípa Sharia àti ẹ̀sìn mùsùlùmí àwọn northerners àti àwọn alákatakítí tí wọ́n ń polongo Sharia. Nílùú tó bá lófin tiẹ̀ ẹ lè torí òfin ẹ̀sìn tiyín tèmi dá àwọn míì lágara. Ìwà ìdàlúrú ni. Ẹ ṣe bí ẹ ṣe ń tẹ̀lé mi lórí ìkànnì Jugba Master Channels. Mo appreciate yín o ẹ̀gbọ́n ẹ̀, mo appreciate yín ọ̀dádì mi. Kì í ṣe pé wà ń bẹnu àtẹ́lu Sharia o. Ó wúlò fáwọn tó wúlò fún, káwọn tó wúlò fún máa ṣe. Tó bá wù mí láti join, kí ló dé? Ó wù mí nìyẹn. Tí ò bá wù ẹ̀dá kì í fẹ́ dà jẹ. Ìlú yìí kì í ṣèlú mùsùlùmí nìkan, kì í ṣèlú Fúlàní nìkan. Mùsùlùmí tiwọn àti ẹ̀yà tiwọn ni wọ́n fẹ́ gbélé àwọn míì lórí tí wàhálà fi ń ṣẹlẹ̀. Ẹ já wí sí yẹn. Tá a bá torí ẹ̀sìn tá a rí nǹkan tó yẹ ká rí, orílẹ̀-èdè yẹn máa padà ṣẹ̀sìn kàyìn ni. Bó bá jẹ́ Kìrìsìtẹ́nì náà ló ń ṣe bẹ́ẹ̀, bá a ṣe máa sọ nìyẹn. Ṣebí 7 book of Moses wà nù Bíbélì, wọ́n ní wọ́n ti yọ kúrò. Ajá àwòyí ló mọ ewúro òwòyí lè. Ẹ̀wọ̀ ọdún tí wọ́n ní wọ́n ti yọ. Not to support any religions. I'm not for that. Nǹkan tí ó bá bá ìgbà mu, ẹ jẹ́ ká lò nígbà. Ọlọ́run wí pé ta lọ́lọ́run sọ fún? Ẹ̀sìn wo lọ́lọ́run ń sìn? Ta lọ́lọ́run force wípé o gbọ́dọ̀ ṣe eléyìí? Ṣé tí yín lẹ fi gbọ́, ṣé tí mi ni mo fi gbọ́? Ẹ má jà á ṣẹ̀sìn. Ẹ má jà á ṣẹ̀sìn látàrí ẹ̀sìn. Ìtò ń do orílẹ̀-èdè Nàìjíríà rú nù. Àsìkò tó yẹ kọ́pọ̀lọpọ̀ fi ṣiṣẹ́, àwọn kan jókòó síbì kan, wọ́n wọ́nà àtijẹ àti mu àti dàlúrú, wọ́n wá ń fi Ọlọ́run síbẹ̀. Torí àwọn pé táwọn kan bá gbọ́ pé Ọlọ́run ló wí, wọ́n á tẹ̀lé, wọ́n á dẹ̀ kú sínú ọpọlọ àwọn ènìyàn. Ṣé Sharia tó sọ, wọ́n ní Sharia sọ, mi ò sí mbẹ̀, mi ò kà á. Ẹ tó bá tíwé mímọ́ bá ṣèṣì ní problem lọ́wọ́ ẹ̀, tàbí wọ́n jù ú lẹ̀, àbí wọ́n ṣe kinní kan pa. Kí ló dé táwọn ẹ̀sìn yòókù sọ bẹ́ẹ̀? Àìmọye mùsùlùmí tó lóun ṣe wáàsí láyé ìgbà yẹn, mo rántí ayé bàbá wa Jágbe mọ́ Kèfèrí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n á bẹnu ẹ̀ tẹ́lu àwọn ẹ̀sìn yòókù, wọ́n á lọ lórí ìbílẹ̀, wọ́n á wó kinní, wọ́n á náà fẹ́ wo lóòlù, wọ́n á wó Ṣàngó Ògún dànù kẹ̀kẹ́. Kí ló ṣẹlẹ̀? Ṣùgbọ́n òfin Sharia wọ́n ló sọ pé bí sheet of kinní bá já kúrò ní òkúra, ẹni tó bá ṣe ẹ mọ́ wòran. Ṣé bí kinní Ìwó, kí ni wọ́n ti pè ọ̀gbẹ́ni Ìwó yìí, brother wa yìí, kọ́lọ́n kó wọnú ayé oníkálukú wa kálẹ̀mí ìdáríjì. Wọ́n sọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé àwọn tó ń sọ̀rọ̀ tí wọ́n ń bú Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam, tí wọ́n ń bú pé tí wọ́n bá wò wọ́n ràn, tí wọ́n bá wò wọ́n ràn, tí wọ́n ò ṣe nǹkan kan máa lè ní mùsùlùmí. Bẹ́ẹ̀ lẹ́nìkan sọ wípé àwọn kan ló máa ń kọ́kọ́ tọ́jà mùsùlùmí, táwọn àwa ní ó yá, kí lè sì yẹ kókó wa? Sùúrù àti àlàáfíà. Sùúrù àti àlàáfíà. Ṣùgbọ́n ẹ̀sìn tó bá ti ń kọ́ ẹ ní pé tí wọ́n bá gbá ẹ létí kan, gbá mẹ́wàá padà, kò mú àlàáfíà dání. Àwọn ẹ̀sìn yẹn dá o, ṣùgbọ́n àwọn tó ń practice ẹ̀, àwọn ní kẹ́ ẹ jẹ́ ká bẹ̀. Ká má bà nǹkan jẹ́ fún wa nílẹ̀ Yorùbá. Ọmọ Yorùbá ọ̀kan náà ni wá, àjọ ń bára wa jẹ, àjọ ń bára wa mu ni. Ẹ má wàá jẹ́ kí ẹ̀sìn yẹn sọ wá dọ̀tá ara wa. Kò sínú ìdílé kan tí ò ní oríṣiríṣi ẹ̀sìn. Ẹnìkan ń ṣe mẹ́tẹ̀ẹ̀ta, ẹ wà torí pé ó ṣe mẹ́tẹ̀ẹ̀ta, ẹ pè lẹ́lẹ́bọ. Àfáà mi ni, mo lo fídíò wọn lẹ́nu ọjọ́ mẹ́ta láti kàn ní Kàsínàtì. Wọ́n sọ̀rọ̀ púpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n gbé kinní lórí, ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ ní tí wọ́n ní káwọn èèyàn má ṣe ni wọ́n ń ṣe. Ṣùgbọ́n nítorí pé wọ́n fẹ́ deceive àwọn èèyàn, wọ́n gbé Sharia wá. Ẹ sì ń bẹ̀, ẹ mọ bó ṣe lọ, kọ́lọ́n kó ṣàánú wa ni. Alàgbà tí wọ́n pè mí yẹn ṣeun o. Bákan náà ní Plateau, wọ́n ní wọ́n jó Fúlàní mẹ́ta níná. Wọ́n náà Fúlàní lọ pa bóyá olóyè wọn àbọ̀bá wọn nílùú Plateau, àìláyà wọn pa olóyè wọn. Ìta ń sọ rèé o. Wọ́n dúró de má lo òfin lọ́wọ́ ara ẹ̀ o. Òfin Nàìjíríà ò fẹ́ ṣiṣẹ́ mọ́ o. Àwọn kan tí ń lo òfin adìẹ dà mí lóògùn nù, màá fọ́ lẹ́yìn. Ṣé nǹkan tí wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà nù? Ta la fẹ́ bú?
ṣé àwọn tí wọ́n pa àwọn èèyàn wọn tán náà dá sẹ̀ríà padà tí wọ́n padà sọ fún àwọn agbófinró la fẹ́ bú? Tí agbófinró bá wá múrú àwọn èèyàn yìí pé wọ́n lòfin lọ́wọ́ ara wọn, ṣé n tó dáa ni ṣé kò dáa? Ẹ fi sábẹ́ comment section. Ṣùgbọ́n gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ ló máa ń nídìí tó ṣe ṣẹlẹ̀. Àwọn ò fọwọ́ sí kéèyàn dá sẹ̀ríà fún yàn lọ́wọ́ ara ẹ̀, ṣùgbọ́n àwọn tó ń pààyàn yìí ṣọwọ́ ń tẹ̀ wọ́n. Ṣé tí wọ́n bá ń ṣe tí wọ́n mú jẹ lọ bẹ́ẹ̀, ṣé wọn ò ní padà máa tún ṣe bẹ́ẹ̀ lọ? Orílẹ̀-èdè Nàìjíríà, èmi àti ẹ lájọ máa fọ̀ ọ́ mọ́ o, wọ́n jẹ́ kán pa ẹ o. Ẹ̀yin ará àdúgbò, street by street, ẹ lọ kọ́ bí ẹ ṣe darapọ̀ mọ́ àwọn bóyá fìjìláńtẹ́ tẹ́ láǹfààní àti níbọn bí gbogbo yín ò bá tiẹ̀ ní nílànà ìjọba. Táwọn agbésùnmọ̀mí bá mọ̀ wípé àwọn àdúgbò oníkálukú ti dúró re, ìwọ̀nba ni wọ́n torí ẹ̀sìn wá kó wa lómi ọbẹ̀, wọ́n mọ̀ pa wá. Torí pé bá bá retí ìjọba lásìkò yìí, à ń tanra wa jẹ ní 2027 ni o. 2027 ni ráwọn sójà ṣe ń kú sójú ogun, ojú ogun àwọn afẹ̀míṣòfò tó lórí wọn sọ wípé àwọn afẹ̀míṣòfò yẹn gangan ló yẹ kán rí ìdáríjì gbà. Ṣùgbọ́n àwọn tí wọ́n kó sí ogun léńdé tàbí táwọn ẹbí wọn ti kú tí wọ́n ti lọ, wọn ní kọ́ bọ̀ tí wọ́n fẹ́ ná fún wọn o. Ṣùgbọ́n wọ́n tún padà tún ayé àwọn afẹ̀míṣòfò ṣe rehabilitation. Ilé ayé tá a wà lórílẹ̀‐èdè Nàìjíríà nìyẹn. Àṣì ayé wa, àṣìlúyà, kọ́lọ̀bọ Olódùmarè kó fún wa ní àwọn olórí tí ó láàánú mẹ̀kúnnù lójú. Ẹ wò ó, nǹkan kan lórílẹ̀‐èdè yìí. Bitter truth ni o. Gbogbo ẹ̀dá pátá tó bá lọ́wọ́ sí wàhálà tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí, tó ní àwọn nǹkan kọ̀kọ̀, nǹkan aburú nítorí tara tiẹ̀, ìjàmbá Ọlọ́run ó ṣe o. Ṣeun Agboola lórúkọ tèmi.